Billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán kúrò lè kalẹ̀ ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀ ìgbà ìtúnṣe wa ọkọ àtìyàwó ni mò ń kọ́ ìwọ tó o bá kí ń ṣọkọ àtìyàwó tó o máa rí tó gbọdọ̀ fẹ́ràn dẹ́ra ẹ lórí tọ́pìkì yìí tó ń bínú ìwọ ló mọ̀ o ẹ mọ̀ sọ wípé bóyá kíní kan lẹ̀ ń kọ́ bíbí bó la bá ti kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ọkọ àtìyàwó ni kí lè bá a dùn kó lárinrin ni kíyàwó lè bá ọkọ àtìyàwó wọn lè bá a gbádùn ara wọn kí ọkọ lè bá a rí nǹkan tó ń padà lọ lé wa lọ bá sódà kínú rẹ̀ mọ̀ dùn tó bá ti ń lọ lé kíyàwó náà sì mọ̀ gbádùn rẹ̀ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọkọ mi alálùbáríkà ọkọ mi tó mọ eré ìfẹ́ ọkọ mi tó fún mi lóúnjẹ ọkọ mi tó ń ṣe mí dáadáa kí ilé lè bá a dùn ní àfẹ́ kó boring enough of divorce lórí kíni lórí ìbálòpọ̀ náà ni gbogbo ẹ̀dẹ̀ mọ́ most of it mọ́ sex ló mọ́ sanction dé lórí something like that so nísìnyí a ti sọ tíjọ́ yẹn bí a ṣe ń bá ọkọ wa là nísìnyí báwo la ṣe fẹ́ bá ìyàwó wa là tí o bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ o lè ṣe o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa tó o bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ o lè ṣe o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ gbogbo ara rẹ̀ nífẹ̀ẹ́ gbogbo bó ṣe ń lọ o nífẹ̀ẹ́ pé o fẹ́ kínú ẹ̀ dùn ó easy fún ọkọ àti ìyàwó tí wọn ò fẹ́ràn ara wọn kán bára wọn sùn kí wọ́n dìde tí wọn ò tiẹ̀ hope for future bẹ́ẹ̀ kò easy fún ọkọ tó ò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ láti bá a là ọ́ get that one into your skull. Àwọn ọkọ mi gan wọn ò fẹ́ kí ìyàwó àwọn bá wọn la kíní wọn ò fẹ́ kí ìyàwó àwọn bá wọn la because why bóyá nítorí pé bóyá wọ́n ní ìyàwó mi ń ta maybe because wọ́n ti write obìnrin yẹn off maybe because wọn ò fẹ́ feature kankan pẹ̀lú obìnrin yẹn wọ́n ní ẹlòmíì tí wọ́n fẹ́ ń ta ìyàwó ẹ̀ bá sọ pé fẹ́ pé jẹ́ ń bẹ́ẹ̀ la wà ní rárá what are you thinking pé ẹ̀ra lílá ara enjoyment eré ìfẹ́ náà ni kò dí kankan lọ́wọ́ ẹ mọ̀ tanra yín obìnrin tó bá kó fẹ́ bẹ́ẹ̀ la a jẹ́ pé ó fẹ́ràn irú eré bẹ́ẹ̀ yẹn ni ó ti táyà pẹ̀lú à ń làálẹ̀ à ń tìbọ̀ so ẹ̀yin ọkọ tẹ́yìn ti wà nínú position yẹn ẹ step up so nísìnyìí ó fẹ́ bá ìyàwó rẹ̀ la ó sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ẹ̀yin tẹ́ ń bá obìnrin la obìnrin yóò nífẹ̀ẹ́ yín fa obìnrin yẹn máa nífẹ̀ẹ́ yín ẹ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń là la fẹ́ kọ́ yín ẹ̀yin kan kẹ́ ẹ ń sọ dandan èèyàn kan went as far as sọ fún mi pé ibi tí ẹ̀gbin ti ń jáde ṣé ẹ̀gbin ò jáde lára tọkùnrin náà tí ìyàwó rẹ̀ fi ń fẹnu sí ṣé ẹ ṣe kí ẹ̀gbin lè bá jáde ni àbí wọ́n sọ fún yín pé ibi tí ẹ̀gbin ti ń jáde lẹ fẹ́ ta wọ́n bọ̀ a ti sọ fún yín pé gbígbọ́ ọkọ àtìyàwó ni eré ìfẹ́ wọn ni àwọn kan sọ pé àwọn kan wà innocent kí ni ìtumọ̀ pé wọ́n wà innocent pé ọkọ àtìyàwó ń ṣeré ìfẹ́ kí ni ìtumọ̀ innocent lórí kíni àwọn kan sọ pé ibi tí wọ́n ti ń gbàdúrà ṣé ẹ̀yin ó ṣe bí ẹni pé ibẹ̀ lẹ fẹ́ mọ́ ti kírun ni ẹ̀yin ó ṣe bí ẹni pé ibẹ̀ lẹ fẹ́ kú sí ni síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ní yé wá sórí call ẹ máa sọ this particular lesson well èmi kàn fẹ́ ṣe léyìí kí n fi balance ìtijọ́ yẹn up ni ìwọ tó bá fẹ́ bá ìyàwó rẹ̀ la ó ní láti jẹ́ kí ìyàwó rẹ̀ neat ìyàwó rẹ̀ máa neat then máa ṣe bí ẹni pé òun kánjú mọ́ kánjú ẹni tẹ̀tẹ̀ bá fẹ́ ṣe kì í ṣe pé bóyá every time wọ́n máa ṣe in fact àwọn èèyàn míì wọ́n go as far as wọ́n máa ń ra ice cream wọ́n á ra yogurt wọ́n á ra something tó máa ń dùn wọ́n á ra tọ́ sórí ẹ̀ ìyẹn náà máa fẹnu gbé wọ́n máa fẹnu lá nǹkan táwọn míì máa ń ṣe nìyẹn ẹ̀dẹ̀ wọ́n máa ṣe systematically pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ there must be give and take alálùbáríkà onídùnnú aláyọ̀ tí inú ẹ̀yin méjèèjì gbọ́dọ̀ dùn sí you must be ready to gbádùn rẹ̀
o gbọ́dọ̀ mọ gbádùn kan tó ń ṣe bí o bá ṣe ń ṣe ìwọ náà mọ ní connection pé ara ẹ̀ náà ló ń wọ̀ bẹ́ẹ̀ náà sì ni tí ẹ bá tó bá ń ṣe ọwọ́ ìyàwó ẹ̀ náà ó gbọ́dọ̀ mọ ṣe one or two things in fact ibi tó bá ti ń ṣe tí ìyàwó ẹ̀ bá ní àyè láti fẹnu sí títí ẹ kó fẹnu sí níbẹ̀ yẹn kó wá mú ọwọ́ méjèèjì bó ti fẹnu sí yẹn tí ìyàwó ẹ̀ bó ti fẹnu sí yẹn kó wá mú ọwọ́ méjèèjì kó mọ fi rẹ́ ní àyà ródóródó kó sì gbẹnu síbẹ̀ yẹn tẹ bá rí position ara yín bẹ̀ yẹn kẹ́yìn méjì kẹ́ mọ fúnra yín ní that particular thing ìfẹ́ porúkọ ẹ̀ lẹ́yìnbó ní ní the same time ẹ mọ̀ dà wọ́n dé àníkẹ́ dà wọ́n dé ètè yín kó gbọ́dọ̀ tutù kò gbọ́dọ̀ gbẹ obìnrin tó bá gbẹ ní táàmù yẹn kó tó di pé òun náà bẹ̀rẹ̀ sí ní dá mi lára lábẹ́ bóyá kẹ́ wá kíní kan tẹ́ máa fi lubricate side yẹn ibi àwọn téńté ibẹ̀ ni wàá mọ̀ ọ̀rọ̀ àródóródó ó sì gbọ́dọ̀ concentrate síbì kan tó bá ti wo fídíò mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ṣe ní ibi tí ojú obo wà àtọjú ìdọ̀ ẹ máa understand bí abẹ́ obìnrin ṣe rí ẹ mọ̀ gbogbo ibi tó yẹ kẹ́ fi àwọn sí ibi ojú obo gangan wàá fẹ́ wọ́n sí díẹ̀ wàá tún fa wọ́n ráàdì gbogbo àráàdì bíi tó máa ń yọ mi yẹn wàá mú orí ètè orí àwọn rẹ téńté wàá fi síbi orí ìdọ̀ wàá fi ṣe òní pẹ́ńbẹ̀ mọ̀mọ́ pẹ́ lójú kan ibi tó bá fẹ́ ibi tí ìyàwó rẹ bá fẹ́ kó pẹ́ńbẹ̀ ìyàwó ẹ̀ gan ló máa mú orí ẹ̀ mọ́ bẹ̀ yẹn pé ibẹ̀ yẹn concentrate sí then gbogbo ẹ̀ communication tí o ṣe communication ẹbí ẹni pé ẹ fẹ́ mọ jà o communication lálùbọ́ríkà ṣé ó ń dùn mẹ́ ṣé o like ibẹ̀ yẹn is it okay bí ìyàwó ẹ̀ bá ṣe ń ṣe ibi tó bá fẹnu sí bí ìyàwó ẹ̀ bá ṣe ń ṣe wàá fi mọ̀ pé ibẹ̀ yẹn ló like pẹ̀lú basic knowledge tí mo ń kọ yìí bí mo ṣe kọ yìí wọ́n tẹ́ bá fẹ́ ṣe from there ẹ máa develop into larger as in orí yín máa wá gbá skill gan síbẹ̀ ẹ̀yin gan wà develop ara yín bẹ́ẹ̀ ṣe máa ṣe mo ti sọ pé ẹ lè látàn ẹ lè jẹ tán ibẹ̀ yẹn fún gbádùn ọkọ àti ìyàwó ni ibì kan wà tó dàbí ètè pẹ́ńpẹ́ tó nípọn báyìí tó yẹ yín bí ìdí obìnrin bá ti ṣe gàǹgà tó àsí bẹ́ẹ̀ ni ó sì máa ń juicy sí fídíò yìí ti ń pọ̀ so gbogbo àráǹdì ibẹ̀ yẹn so tó bá wá dípò obìnrin bá ti wà high òun ló máa sọ fún ẹ the next thing tó máa ṣe tó bá jẹ́ pé dádì ẹ bẹ́ẹ̀ ẹ fọwọ́ sí ni dádì ẹ gbé kinní sí ẹ gbé kinní ńlá yín sí ẹ gbé kinní ńlá yín sí obìnrin yẹn máa communicate from there tẹ́ ẹ bá ṣe oorun aláyọ̀ lẹ máa sùn jọ náà irú obìnrin tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ fún tó dáa tó release gbogbo necessary hormone tó ń jẹ́ kí èèyàn sùn alálùbọ́ríkà tó bá di láàárọ̀ ṣé gbogbo tó bá wà ní àkáǹtì ẹ̀ ṣé kò ní kó lé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ mo ní sọ fún yín pé ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara yín ìfẹ́ ò ní key to achieving the maximum níbi bí ìfẹ́ ò ní kókó láti achieve nǹkan tá à ń wá ní àráǹdì yìí ṣó yẹ yín àwọn ọkọ àti ìyàwó kan mo máa rí wọn every time kún mo wò mo ní kí ló wà fara ẹ̀ àárín wọn èmi ò rí àárín ọkọ àti ìyàwó yẹn mo súnmọ́ mo ní mọ́mì ọkọ yín èsì ẹ̀yìn ni ayé mi lórí òun tí obìnrin bá sọ pé ayé òun ó ti gbádùn gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ọkọ rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ìwọ tó ń wò mí dádì ṣé ìyàwó ẹ lè sọ bẹ́ẹ̀ ni ayé mi ni mo rí òun. So it is not about owó oúnjẹ ìbálòpọ̀ kí obìnrin gbádùn ẹ̀ kò kí sọ kí obìnrin yìí lálẹ́ kẹ́ tí bọ̀ kẹ́ fà yọ ìyẹn kọ́ orí yín gbọ́dọ̀ wà ń bẹ gbọ́dọ̀ ní time fún ìyàwó yín so láti achieve kinní yìí ẹ ní láti máa help ìyàwó yín gan even pẹ̀lú àwọn iṣẹ́ ilé my dear are you okay my dear tó ti parí iṣẹ́ my dear well done my dear ṣé bí wọ́n ló ó fẹ́ mọ gbádùn ara yín ó fẹ́ mọ gbádùn ẹ̀ ni ẹ ní láti mọ help obìnrin even pẹ̀lú iṣẹ́ ilé obìnrin tó ti wà tired báwo lè ti fẹ́ fún yín máa ń sí máa ro eléyìí this is on point by 2 using my words for this Bible.